والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله صلي وسلم. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ثم أما بعد. afi ọpẹ́ fún Ọlọ́run atọrọ ìkẹ́ Ọlọ́run Ọlọ́run fún aṣíwájú wa Ànábì wa Muhammad, ìkẹ́ àtọlà kó máa bá wọn ará ilé ẹ̀ àti gbogbo àwọn ọmọlẹ́yìn ẹ̀ àdúgbò tí wọ́n tẹ̀lé ìlànà wọn ti dijú ẹ̀san. Lẹ́yìn eléyìí, ohun tí a máa bá ní sọ nínú ìbánisọ̀rọ̀ tí òní òun náà ni ohun tá à ń pè ní haqiqatu du'a wa hajatul khalqi ilayhi. Ohun tá à ń pè ní àdúà àti bí a ṣe bùkátà sí ká máa ṣe àdúà. Ẹ̀yin ẹrúsìn Ọlọ́run, tí a bá ní ká máa sọ fún wa nípa ohun tí à ń sọ fún wa yìí, ó yẹ kí a mọ nǹkan tí à ń pè ní àdúà gangan. Ohun tó ń jẹ́ àdúà òun náà ni kí èèyàn sátọ Ọlọ́run lọ, kí èèyàn sì máa dìrẹ̀ bẹ́ẹ̀ láti wá àǹfààní tí ọwọ́ èèyàn ò tíì tó, àti láti dá aburú, láti ka aburú tó ń ṣẹlẹ̀, láti jẹ́ kó kásẹ̀ kó ńlẹ̀, tàbí láti dènà aburú èyí tó jẹ́ pé ó fẹ́ ṣẹlẹ̀. Àdúà tí à ń sọ ń pa rẹ̀ yìí, ipò wo ni ó wà nínú Islam? Àdúà, ká máa ṣàdúà, ara ọ̀ranyàn ni, torí Ọlọ́run gan ló pa wá láṣẹ rẹ̀. Ọlọ́run ọba àlékè ọlá ó ń sọ fún wa nínú al-Qur'an wípé wa qala rabbukum ud'uni astajib lakum. Ọlọ́run ní al-Qur'an ní Ọlọ́run ọba yín sọ wípé ẹ máa pè mí, màá sì jẹ́ pé yín, màá dá yín lóhùn, màá gbàdúrà yín. Ó wá ní innal ladina yastakbiruna an ibadati sayadkhuluna jahannama dakhirin. Ọlọ́run ní àwọn tí wọ́n gbẹ́rù gbọ́n rí, tí wọ́n kàkọyọ, tí wọ́n sì gbéraga, tí wọ́n ní àwọn ò ní máa sin òun Ọlọ́run ọba, ní tí ó jẹ́ àtúbọ̀tán wọn ni wípé wọ́n wọ iná jahannama lẹ́ni tí yóò yẹpẹrẹ níbẹ̀. Nítorí náà, àdúà tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí, ara ẹ̀sìn àwa mùsùlùmí ni, tá a dẹ̀ gbọ́dọ̀ máa ṣe àdúà bó ti tọ́ àti bó ti yẹ. Ànábì wa Muhammad, kíkẹ́ àtọlọ́ Ọlọ́run kó máa bá, ó sọ fún wa nípa pàtàkì ká máa ṣàdúà. Ànábì kíkẹ́ àtọlọ́ Ọlọ́run kó máa bá, ó ní ad-du'au huwa al-ibada. Ó ní àdúà gangan, ó ní ìbáàdà gangan, ìjọsìn fọ́lọ́run. Nípa pé àwọn ẹni tá a máa fi sin lọ́run yẹn náà, abala bí tá a ti máa ṣàdúà fúnra wa ó wà ń bẹ̀. Bí a bá ń kírun náà, a rí i pé tá a bá forí balẹ̀, a máa ṣe àdúà tó bá wù wá náà lẹ́yìn ìgbà tá a bá wí àwọn gbólóhùn tí ó tọ́ súnà tó yẹ ká máa wí lórí ìrun. Nípasẹ̀ díẹ̀ yìí, àdúà ṣíṣe ara ẹ̀sìn àwa mùsùlùmí ni, tó yẹ kí a mójútó, tí ò yẹ kí ó já ẹnìkọ̀ọ̀kan wa nígbà kọ̀ọ̀kan. Tí a bá wá ní ká máa sọ báwo ni a ṣe bùkátà sí ká máa ṣàdúà tó, a lè fi gbogbo ẹnu sọ pé a bùkátà sí bí ẹni tí òǹgbẹ ń gbẹ bó ṣe bùkátà sí omi tí ó rẹ̀ lóǹgbẹ. Nítorí pé ẹni tó òǹgbẹ ń gbẹ lóògbẹ gidi sámú, tí ò bá rí nǹkan tí ó rẹ̀ lóǹgbẹ, òǹgbẹ yẹn gan ó lè ṣe sábàbí ìparun fúnru wọn. Tó náà, tá bá ní ká fi wo kí ni ó jọ, kí làdúà jọ bá a ṣe bùkátà sí, a lè fi wé bí ẹni tí òǹgbẹ ń gbẹ bó ṣe bùkátà sí kó rí omi mu, tàbáwọn nǹkan míì tá a máa mu tí ó rẹ̀ wá lóǹgbẹ. Àwọn ulama
àwọn míì tún sọ pé a tún bùkátà sí jù báyẹn lọ nítorí pé ó ṣeéṣe kéèyàn mu mi ńgbà kan kéèyàn má mu mi ńgbà míì nǹkan tó jẹ́ pé kò sígbà kankan tá a bùkátà sí ló yẹ kí a fi wé òun ló dẹ̀ yẹ kí a fi jọ àwọn yẹn wá fi àdúrà ṣíṣe bá a ṣe bùkátà ẹ̀ sí wọ́n fi jọ bí gbogbo nǹkan tí ń sẹ̀mí tí ń mí lókè tí ń mí lọlẹ̀ bá ṣe bùkátà sí atẹ́gùn tí a máa fi mí tó jẹ́ pé látara atẹ́gùn yẹn òun náà ni ìsẹ̀mí ọmọ èèyàn náà ni ò fi dúró ẹni tí wọn bá kọ́nfàmù pé ẹni báyìí ó fayé lẹ̀ o àjẹ́ pé kò lè mímọ́ ni ohun tá a sì mí símú tí a fi mọ̀ pa wà láàyè yẹn òun náà ni atẹ́gùn ọlọ́run òun là ń fà símú tí a bá fẹ́ wò pé ǹjẹ́ ó rí bẹ́ẹ̀ tàbí kò rí bẹ́ẹ̀ kí ẹnìkọ̀ọ̀kan wa kí a fọwọ́ di imú wa kí a sì sẹ́mì ká má fa atẹ́gùn ọlọ́run ká má fà símú a rí wípé a lè ṣe bẹ́ẹ̀ fún ntótó bí ìṣẹ́jú 5 tàbí 10 tí èèyàn ò fi túra rẹ̀ lẹ̀ wípé ẹ̀mí ti fẹ́ bọ́ nítorí náà àdúrà ṣíṣe abùkátà sí nínú gbogbo ìgbésí ayé wa ìdí nìyí tó fi jẹ́ wípé tá a bá wo àlámọ̀rí ọ̀rọ̀ ìgbésí ayé wa látòkè délẹ̀ a rí i pé kò sí nǹkan kan tí ẹ̀dá lè dá ṣe láìsí àtìlẹ́yìn ọlọ́run bẹ́ẹ̀ nítorí náà tó bá wá rí báyìí ẹni tó jẹ́ pé tí ò bá fọwọ́ sí nǹkan tí èèyàn fẹ́ ṣe nǹkan yẹn ò lè ṣeé ṣe ó fi hàn yìí pé èèyàn bùkátà sí ní gbogbo ìgbésí ayé wa nípasẹ̀ díẹ̀ yìí àdúrà ṣíṣe ohun tí a bùkátà sí ni ọlọ́run ọba wa ọba àlekèọlá ó sọ nínú hadithu kutsi tí Abu Dharr gbà wá ó ní yá ìbáàdì ó ní ẹ̀yin ẹrúsìn mi ẹ̀yin ẹrúsìn ọlọ́run ó ní kullukum dọ́ọ̀l ó ní gbogbo yín ní ẹ sọnù o illa man hadaitu àfẹ̀ntí mo bá fọ́nà mà ó ní fastahduni ẹ wá ìtọ́sọ́nà látọ̀dọ̀ mi ó ní ahdikum tẹ́ bá ṣe bẹ́ẹ̀ màá fi yín mọ̀nà màá sì tọ́ yín sọ́nà ya ìbáàdì ọlọ́run ló ń sọ̀rọ̀ ó ní ẹ̀yin ẹrúsìn òun ọlọ́run ó ní kullukum jáàyà ó ní gbogbo yín ní àríbí pa ta lè pé ibi ń pa ọlọ́run wá ní illa man at'amtuhu ẹni tí ó lè kú òun ebi òun lẹ́ni tọ́lọ́run bá provide oúnjẹ tí ó máa jẹ fún un ẹni ọlọ́run bá fún ní jíjẹ mímu òun ni yóò kú òun ebi ọlọ́run wá ní fastat'imuni ẹ máa wá ìjẹ ìmu ẹ máa wá sí ọ̀dọ̀ òun ọlọ́run ó ní ut'imkum ń sì máa ṣe jíjẹ àti mímu màá máa ṣe fún yín bákan náà ọlọ́run bá tí ọlá rẹ̀ ga ó tún sọ wípé ya ìbáàdì ó lẹ́yìn ẹrúsìn mi kullukum aar ó ní gbogbo yín lẹ wà láì ní aṣọ bí ìgbà pé a sọ pé èèyàn wà ní hòhò gbogbo yín lẹ ń bẹ́ ń hòhò illa man kasautu àfẹn tí mo bá daṣọ àṣírí bò mo bá daṣọ bọ̀ lọ́rùn ó ní fastaksuni ó ní ẹ wá ọ̀nà bí ẹ sì máa rí aṣọ tẹ́ ẹ máa wọ̀ ẹ wá sọ́dọ̀ mi ó ní aksikum ó ní ní sì da aṣọ bò yín nǹkan tí ọlọ́run ọba àlekèọlá tó wí fún wa nínú hadithu kutsi òun náà ni ìyẹn bákan náà nínú ìdánilẹ́kọ̀ọ́ wa yìí ó yẹ ká mọ àwọn májẹ̀mú tó dìrọ̀ mọ́ àdúà nítorí pé ẹlòmíín lè sọ pé òun gbàdúà òun ò rí pé àdúà òun gbà àwọn májẹ̀mú tí ó yẹ kí ẹni tí ó ṣàdúà tó yẹ kí ó wà fún un tí ò bá wà fún yàn èèyàn ní máa retí gbígbàdúà lọ́dọ̀ ọlọ́run o àwọn májẹ̀mú yẹn pọ̀ á rọra wí níwọ̀nba bí àsìkò bá ṣe gbà wá mọ́ àkọ́kọ́ ń bẹ òun náà ni al-ikhlas òun náà ni kó jẹ́ pé èèyàn ń ṣàdúà yìí pẹ̀lú sísàfọ̀mọ́ rẹ̀ fọlọ́run kọ́ ẹ pé ọlọ́run gangan lèèyàn dojúkọ téèyàn ń pè èèyàn ò pe ẹlòmíì lẹ́yìn ọlọ́run èèyàn ń dojúkọ ọlọ́run láti ṣàdúà nípasẹ̀ pé a mọ̀ pé gbogbo nǹkan tí à ń fẹ́ yẹn òun ló lè ṣe é kò sẹ́lòmíì tó lè ṣe gbogbo nǹkan tá a bùkátà sí àfọlọ́run ọba ọ̀kan ṣoṣo tó náà tí a bá fẹ́ wá ṣàdúà yẹn á jẹ́ kí àdúà wa kó mọ́ kúrò níbi nǹkan tí ó bá yàtọ̀ sí ti ọlọ́run
àkọ́kọ́ nìyẹn lẹ́nu básìkò sì gbà wá mọ́. ẹlẹ́ẹ̀kejì òun náà ni aklul halal watajanubul haram, kí a máa jẹ jíjẹ mímu wa kó jẹ́ halal, kó jẹ́ tí ó lẹ́tọ̀ọ́. ohun tí ò bá lẹ́tọ̀ọ́ ká jìnnà sí i, nítorí àwọn sábàbí tó máa ń dènà gbígbàdúà ara ẹ̀ náà ni kí ohun téèyàn ń bù bọnu ní jíjẹ mímu kó jẹ́ haram. ẹni tó bá ti ń jẹ nínú haram, tó ń mu nínú haram, tó ń wọṣọ nínú haram, gbogbo àwọn nǹkan wọ̀nyí ni ó jẹ́ ìdènà àdúà rẹ̀, tí àdúà rẹ̀ ń kọ́ tó fi lè má gbà dé ọ̀dọ̀ Ọlọ́run ọba. ara àwọn májẹ̀mú tí ó wà fún àdúà ṣíṣe òun náà nìyẹn. ẹlẹ́ẹ̀kẹta òun náà ni hudurul qalb, tí èèyàn bá ń ṣàdúà kọ́kàn èèyàn ó wà ń bẹ́ẹ̀, kèsè kéèyàn ó wà níwájú Ọlọ́run kó tún kọ́kàn rẹ̀ ó wà níwájú èèyàn. Ọlọ́run ju ẹ̀dá lọ, ó ju ẹnikẹ́ni lọ. tí a bá ti wà níjókòó àdúà, á pòfo ọkàn wa fún Ọlọ́run, jẹ́ pé a ti mọ̀ pé Ọlọ́run la dojúkọ yẹn, ọkàn wa ò tún ní lọ ibi tó bá yàtọ̀ sí tọlọ́run. tó tí èèyàn bá ń ṣàdúà tọkàn rẹ̀ ò bá sí ń bẹ̀, ó ṣeéṣe kó pòfo àwọn àdúà tí ó ń ṣe. torí pé lé àwọn gbólóhùn tá a máa fi ṣàdúà yẹn ó láwọn ìtumọ̀ tó rẹwà, àwọn ìtumọ̀ tó dáa. gbogbo àwọn ìtumọ̀ yẹn náà fẹ́ kí ká máa wí, kí etí wa náà kó máa gbọ́, kó máa lọ́nú ọpọlọ wa. gbogbo àwọn orúkọ Ọlọ́run tó rẹwà yẹn, àwọn ìròyìn Ọlọ́run tó ga jùlọ yẹn, tá a bá ti ń wí náà a máa rí nínú ìṣesí wa pé àgbà pé bẹ́ẹ̀ ni Ọlọ́run ló lè ṣe nǹkan tá à ń fẹ́ fún wa nínú ìgbésí ayé wa. torí náà ọkàn wa gbọ́dọ̀ wà ń bẹ̀ o. kò bá mú kéèyàn wà níbi ìjókòó àdúrà kọkàn rẹ̀ wà ní ṣọ́ọ̀bù ẹ̀ lọ́jà, kó ti máa tà ń bẹ̀, kó ti máa rà ń bẹ̀. tó bá rí báyìí, tó bá wò pé àdúrà òun ò gbà, kó jẹ́ pé kóun gan ó gbà wípé òun gan ló ń ṣe sábàbí ẹ̀. bákan náà ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni kúwàtú rọjà, kí a ní àfọkàntẹ̀ sọ́dọ̀ Ọlọ́run pé àdúrà tí mo ń ṣe yìí yóò gbà. àìní gbà ò sí ń bẹ̀, kọ́kàn èèyàn ó gbà wípé àdúrà tó ń àfàìsàdúà òun náà ni àfi àìgbà àdúrà. nítorí pé ànábì kí Ọlọ́run kó máa bá onímọ̀ rúzùkọ̀ dùá lam tuhramul ijaba, ẹni tá a bá ṣe àsìkí kó máa ṣàdúrà fún gbígbà àdúrà rẹ̀ yẹn àníṣe ní èèwọ̀ fún. ara àwọn nǹkan tí ó jẹ́ májẹ̀mú nìyẹn. májẹ̀mú tó tún tẹ̀lé òun náà ni kó jẹ́ pé tá a bá fẹ́ ṣàdúrà á ti àwọn yìnyín lọ́run síwájú, gbogbo àwọn subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ dé parí. òun náà ni a máa tì síwájú kí a tó máa retí oore àti ìbùkún Ọlọ́run. àdúrà ó ní àwọn ẹ̀kọ́ yáàyì tó yẹ kí ẹni tí ó bá ṣe tó yẹ kí ó mọ̀. ìkan tá a sọ ńbẹ̀ ni pé èèyàn máa sọ̀rọ̀ níwájú Ọlọ́run ní pẹ̀lú ìtẹríba ni. kèsì kó ọmọ wa sọ pé ọkọ̀ máa ń di Ọlọ́run láti ṣe nǹkan. Ọlọ́run ó tóbi kọjá ní téèyàn tú láti tàbí téèyàn jẹ́ ń parí pé ṣe nǹkan báyìí fún mi, tó o bá sì ṣe nǹkan báyìí ni ó ṣẹlẹ̀. Ọlọ́run ọba tí ó kàǹkà tó ju àwa ẹ̀dá lọ ni. tó náà tó bá ń ṣàdúrà ó wà níwájú Ọlọ́run pẹ̀lú ìtẹríba, ó máa ń sọ̀rọ̀ lọ́rọ̀ tí ó rẹ̀wọ̀n rẹ̀ nílẹ̀, tó ní máa pariwo gbòò, tí yóò wà ní ìwọ̀ntúnwọ̀nsí. àwọn nǹkan tí ó dìrọ̀ mọ́ májẹ̀mú àdúrà ó pọ̀, ṣùgbọ́n àsìkò ni kò gbà wá kẹ́nìkọ̀ọ̀kan wa kárí pé àkíyèsí àwọn májẹ̀mú yẹn, kí Ọlọ́run kí ó gba àdúrà wa. subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik. subhana rabbika rabbil izzati amma yasifun wassalamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. الحمد لله والشكر لله، الحمد لله والشكر لله، أزكى صلاتي وسلامي لرسول الله، أزكى صلاتي وسلامي لرسول الله. الحمد لله والشكر لله، الحمد لله والشكر لله، أزكى صلاتي وسلامي لرسول الله، أزكى صلاتي وسلامي لرسول